ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àwọn onílù bá wo sàásùn ènìyàn tí wọ́n rí pé ó ń la làásìgbò wàhálà ìdààmú tó ń là á kọjá, wọn a máa lo irú àwọn èdè àyàn tí mo fẹ́ mú wá fún yín lónìí yìí láti fi mú ọkàn irú ẹni bẹ́ẹ̀, láti fi mú ọkàn rẹ̀ le, láti jẹ́ kó mọ̀ wípé ọkùnrin tó dáńtọ́ ni òun ṣe, torí pé tó bá jẹ́ pé ẹlòmíì bá ní yóò ti gba ọ̀run lọ. Irú àwọn èdè àyàn yìí ni a mọ̀ sí eléyìí tá a lè fi pẹ̀tù sí ni lọ́kàn láti fi mú ọkàn aláàárẹ̀ láti fi mú kó jí pépé sí i. Irú àwọn náà lélẹ́yìí. Bó bá ṣe wúrẹ́ ìbá ti kú, bó bá ṣe wúrẹ́ ìbá ti kú, ohun tó ṣàgùntàn tó fi tokùn bọrùn, bó bá ṣe wúrẹ́ ìbá ti kú. Irú àwọn èdè àyàn yìí la máa ń lò láti fi pẹ̀tù sí àwọn èèyàn tó bá ń la làásìgbò kan kọjá, láti fi pẹ̀tù sí wọn lọ́kàn kí wọ́n lè mọ̀ wípé tó bá jẹ́ pé ọmọ ẹlòmíì bá ní yóò ti gbọ̀run lọ, tàbí kí nǹkan míì ti ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀. Ẹ wò ó, ṣé mo sọ fún yín pé ogúnlọ́gọ̀ èdè àyàn mo fẹ́ mú wá fún yín? Ìpele kejì lélẹ́yìí tá a mọ̀ sí series 2, ìkẹta ṣì ń bọ̀ lọ́nà. Ẹ máa share fídíò yìí nítorí tara yín nìkan kọ́, nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́nà. Èmi ò ní jẹ́ kí èdè àyàn kó parun láíláí, mi ò sì ní sí lára àwọn tí yóò ba àṣà àti ìṣe Yorùbá jẹ́. Tó Àyàn gba ìbàtà lèmi ń jẹ́, alòlùmọ́lò ti ṣe ọmọ àkànbí Àyàn. Èmi la fìlò kọ́mọ lédè, àfìlò kọ́mọ nílù, àfìlò kọ́mọ láṣà, àfìlò kọ́mọ lọ́gbọ́n. Bàtà lọ àbèdí hẹ̀rìmọ̀ fẹ̀fẹ̀fẹ̀fẹ̀, ìlú bàbá àwọn ìlú. Ó dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.